Ẹlẹ́lẹ́ o ẹ̀yin èèyàn wa, orúkọ mi ni Ọdúnọlá Thompson tí gbogbo èèyàn ń pè ní breezy. Mo máa ń kọrin, mo dẹ̀ tún máa ń ṣe fíìmù, mo dẹ̀ tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà. Mi ò dédé fúnra mi lórúkọ yẹn. Nígbà tí hustle yẹn ṣẹ̀bẹ̀rẹ̀ náà ni àwọn èèyàn fún mi lórúkọ yẹn. Nítorí tẹ́ bá lọ bí wedding, ẹ rí tí mò ń kọrin bẹ̀. Tẹ́ bá tún lọ bí ìnáwó mi, ẹ rí tí mò ń ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Tẹ́ bá tún wá lọ sí agbo mi, ẹ tún rí pé mò ń kọ hip hop. So ó jẹ́ kí gbogbo èèyàn wá pè mí ní breezy lórúkọ tá a máa pè ẹ́. Gbogbo everywhere láti ń rí ẹ. Ó dàbí pé kàn ń fẹ́ kiri bí afẹ́fẹ́ ń tì ẹ ni. Mo ní ẹ má bà mí wí. Bó ṣe máa dá náà là ń bá káàkiri. Mo ń gbé ní Brazil, mo dẹ̀ tún ń gbé ní Nigeria. Mo fẹ́ lè má rí Brazil bíi pé mo wà ní ìlú òyìnbó, nítorí pé ó jẹ́ ìlú tẹ́ máa jáde tẹ́ kọ̀ dédé rí òyìnbó tó wọ dànsíkí tó dẹ̀ tún wà betí ajá sí, tó dẹ̀ kó lẹ̀kẹ̀ sọ́rùn gẹ́gẹ́ bí àwa Yorùbá ṣe ń wọ̀. So tí bá wà lọ́hùn bí ìgbà pé mo wà nílé náà ni, tí bá dẹ̀ tún wà lÉkòó bí ilé náà ni mo tún wà. So mo jẹ́ ọmọ Brazil, mo dẹ̀ tún jẹ́ ọmọ Nigeria. Bí mo ṣe discover talent orin, mo fẹ́ lè sọ pé èmi kọ́ o. Àwọn tó bí mi ni o. Torí bàbá tó bí mi ní ilé ìjọsìn, church. So ibẹ̀ ló bí wa sí. Oríṣiríṣi department ló wà ní church. Àwọn míì ṣe ọmọ ogun, àwọn míì ṣe oríṣiríṣi. Ṣùgbọ́n mo kàn ṣáà rí pé mo bára mi ní nínú tàwọn choir ni. So òun ló fún mi ní ìdánilójú pé àwọn tó bí mi ló discover mi. Torí wọ́n rí pé ọmọ yìí, dáìpọ̀ orin ilé ìfẹ́ kọ, wọ́n fi mí sí díẹ̀. So mo dàgbà, mo bára mi nínú choir ni. Mo bẹ̀rẹ̀ láti bí ká lùlù. Nígbà tó yá, a bẹ̀rẹ̀ sí ń kọrin, àwa náà di microphone. Ẹni tó bá di microphone mú gbà yẹn, ọba ni o. So gẹ́gẹ́ bí ọmọdé tèmi tí mo ti ń di microphone mú láàrin àwọn èèyàn tó pọ̀. So ó fún mi ní nǹkan ìdánilójú pé orin ó jẹ́ nǹkan tá a bí mi mọ́. Nígbà tó dẹ̀ yá, a bẹ̀rẹ̀ sí ń lọ wedding, a bẹ̀rẹ̀ sí ń lọ bí òkú, ká ṣe birthday, bí ìnáwó. Ẹ máa rí wa ń bẹ̀, àwa la máa kọrin. So mo wá di pé èmi náà ń kọ, mo ń write orin. Títí èmi, orin tó jẹ́ orin tó mórí wú, tó dẹ̀ mára yá, orin ìfẹ́, orin kájó, oríṣiríṣi, kò sí tí mi lè kọ. Mo lè kọ jùjú, mo lè kọ fújì, mo lè kọ R&B, mo lè kọ hip hop. Kò sí bí tẹ́ tì mí sí tí mi ò kọrin. So ìtò fún mi ní ìdánilójú nìyẹn pé iṣẹ́ tíátà, fíìmù, ká kọrin tí màá ṣe nìyẹn o. Ní 2014 mo kúrò lórílẹ̀-èdè yìí. Èmi náà jápa ni o. Mo lọ sí Brazil. Èdè wọn kọ́kọ́ difficult, ó le, àmọ́ mo farabalẹ̀. Mo kọ́, mo dẹ̀ gbọ́ dáadáa. So láti ibi eléyìí, mo rí pé àwọn iṣẹ́ tí mo wá tún bá pàdé nírìn àjò bí ká kó aṣọ ìbílẹ̀, ìlẹ̀kẹ̀, obì àtorógbó. Ó kọ́kọ́ jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi pé àwọn òyìnbó yìí wọ́n fẹ́ràn orógbó àti obì. Wọ́n dẹ̀ ń wọ aṣọ wa, wọ́n wọ ìlẹ̀kẹ̀ wa. Brazil jẹ́ ìlú tẹ́kọ̀ lè bọ́ta, tẹ́kọ̀ máa rí òyìnbó tó wọ dànsíkí tó kó lẹ̀kẹ̀ sọ́rùn gẹ́gẹ́ bí ọmọ. A dẹ̀ máa sọ fún yín pé ọmọ Yorùbá lòun. Okay. Àmọ́ fún èèyàn bí tó ń kọrin bí tèmi tó dẹ̀ tó ṣe tíátà, mo fẹ́ lè sọ pé tíátà yẹn ló difficult, ló le jù láti ṣe látọ̀hún. Nítorí pé ẹ mọ̀ pé kò ṣiṣẹ́ tó ṣe dá ṣe. Àwọn tó pọ̀ lẹ́yìn kámẹ́rà pọ̀ gan ju àwa tẹ́ ń rí lórí TV lọ. Torí àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó nípọn, tó wà very very important,
ló wà níbi iṣẹ́ tíátà. So but orin mo lè wéyàn méjì mẹ́ta tá máa kóra wa pọ̀ tá dẹ̀ máa kọ́. Mo dẹ̀ lè ṣe tó ní virtual recording èyí tí máa fi ohùn ránṣẹ́ tí wọ́n máa fi beat ránṣẹ́ sí mi tá dẹ̀ máa pò pọ̀ tá dẹ̀ máa kọ́. So òun ló fẹ́ jẹ́ pé orin ni mo fẹ́ lè mú ní òkúnkúndùn jù lásìkò yìí. Ìdojúkọ ìdíṣẹ́ tíátà àti fíìmù ó póríṣiríṣi o. Àmọ́ èyí tó jẹ́ tí mi ò lè gbàgbé òun ni ọjọ́ kan wà tí wọ́n ní ká wá kọrin ní army cantonment. Ó wá jẹ́ bí wọ́n ń ṣègbéyàwó. Wọ́n ṣe fún mi ní microphone báyìí ní iná bá gbé mi. Látara pé wọ́n ní connection tó wrong. Àti kan tí mo tún rántí, a fẹ́ ya fídíò orin mi kan nígbà yẹn. À ń porin yẹn ní Aiki. Èmi àtọ̀rẹ́ mi Bọ́lájí Hassan. A wá fẹ́ ya swimming pool shot. Wọ́n wá ní kí n lọ kọ́kọ́ lọ wẹ̀ kí n tó bọ́ sínú swimming pool. Ibi swimming pool yẹn, bathroom tí mo ní kí n ti lọ wẹ̀, mo kọ́kọ́ bá omi nínú kebẹ̀ mo dà sára pé ká ṣe kíákíá. Omi yẹn ò pọ̀, máa ní kí n ṣí ṣáwà. Ṣáwà tí mo gbé ọwọ́ lé báyìí, àṣé connection kan ti dúró sórí ṣáwà ní iná bá gbé mi. Pàdé ẹ gbà mí. Ibi tá a parí yẹn sí nìyẹn o. A rí fídíò yẹn yà torí pé wọ́n kàn fi míìkì sí mi lẹ́nu. Àwọn dẹ̀ ń kì mí, Ọlọ́run ni ò pa mí yọ yẹn o. So àwọn ìdojúkọ póríṣiríṣi. Ìmí dẹ̀ tún wà tó jẹ́ pé wọ́n sọ fún mi pé kẹ́ tó di pé wọ́n play orin yín lórí radio station kẹ́ mówó wá. Ṣé mọ̀ owó yẹn náà ni gbogbo èèyàn ń bá káàkiri nísìn. Àmọ́ nísìn Ọlọ́run ti ń gbàkóso díẹ̀díẹ̀. Ṣé mo lè rántí báyìí sinimá àkọ́kọ́? Okay, mo rántí ẹyẹkan. Ìtí mo fẹ́ lè sọ pé mo kọ́kọ́ ṣe wọ́n pè ní Super Mom reality TV show produced by Mọ́tàwá Balógun. So iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tó tún personal sí mi torí pé reality show ni à ń sọ ìtàn ohun tí àwọn single mother tó ń go through tó ń fi raise àwọn ọmọ wọn, àwọn iṣẹ́ tó ń ṣe. So the most protected àwọn ìtàn tó bá gbomijé lójú èèyàn jù ń jẹ owó. So ó ju pé kákọ̀ ṣe fíìmù lọ fèmí torí pé à ń gbéra wa bọnú kárátà yẹn gbígbà pàwà ló ṣẹlẹ̀ sí. So ẹlẹ́ẹ̀kejì ni Àlàní Bàbá Làbákẹ́ by Ládì Fọlárin. Àwọn iṣẹ́ tó pọ̀ àwọn tí mo lè rántí tí mo ìmọ̀ tó ṣíwájú ní méjèèjì ṣá. Mo ti kópa nínú fíìmù tó pọ̀ gan, àmọ́ tí mo fi ọwọ́ ara mi gbé jáde tí mo kọ́kọ́ ṣe My PA àti Ọkọ Abuké tí mo produce fún ara mi nìyẹn. Àwọn èèyàn dẹ̀ kó jẹ gan tó Ọkọ Abuké yẹn funny gan. Tí mo tó ṣe nínú My PA ẹlòmíì bú mi, ẹlòmíì dẹ̀ bù mí lówó. Gbogbo orin tí mo kọ ló dùn táwọn èèyàn dẹ̀ like tán fẹ́ràn ẹ̀ gan. Àmọ́ èyí tí wọ́n rí wò lọ́wọ́lọ́wọ́ báyìí tí táwọn èèyàn gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣáná létí wọn ni ọmọ Pándọ̀rọ̀. Nínú ọ̀fìn nínú ọlá lọmọ Pándọ̀rọ̀ ń dàgbà o. Títà ríro là ń kọ́lá o. Bódé lẹ́tàn àdógé o. I'm gonna make it to the top o. I've got my mind on the crown. That's what I'm all about. I'm not gonna look back. I'm not gonna look back. There's nothing stopping me cause I'm heading for the throne. I'm not gonna look back. I'm not gonna look back. Nínú ọ̀fìn nínú ọlá. Nínú ọ̀fìn nínú ọlá. Nínú ọ̀fìn nínú ọlá ńlá o. Lọmọ Pándọ̀rọ̀ ń dàgbà o.
ọmọ Pandoro. Orin yẹn ṣe pàtàkì sí mi náà o, torí pé mo mọ̀ pé gbogbo wa tá a wà níbi tá a dé lónìí àtàwọn tó sì ń bọ̀ náà, gbogbo wa la ní ìdojúkọ. Ẹni tó wà lókè nísìn kó tẹpá mọ́ṣẹ́ kó má jábọ́. Ẹni tó ń bọ̀ láti ilẹ̀ kó má jákàn, kó nígbàgbọ́ pé òun máa débẹ̀. Gbogbo wa láti ní ìdojúkọ rí. Òun ni mo fi sọ wípé nínú ọ̀fìn nínú ọ̀la lọmọ Pandoro ń dàgbà o. Wọ́n ní nínú màrìwò wọ́n ní nínú ẹ̀gún ni màrìwò ń ṣọ̀ṣọ́. Nínú kòsíkòsí inú àwọn èèyàn ń kọ́lé o, àwọn èèyàn ń débi gíga o. Ẹ̀yin tẹ́ ń gòkè bọ̀, ẹ má jákàn, ẹ máa débẹ̀. Àwọn tó dẹ̀ ti wà lókè náà kan tẹpá mọ́ṣẹ́ kí wọ́n má bàa jábọ́. Torí ẹni tó wà lókè ló lè jábọ́ o. Ẹni tó wà nílẹ̀ kò síbi tó fẹ́ jábọ́ sí o. Ẹ kí gbogbo wa ká tẹpá mọ́ṣẹ́. Mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo wa náà la ní ìdojúkọ kan tàbí kejì. So ẹ má jẹ́ kí eléyìí kó jẹ́ nǹkan tó máa jẹ́ ká jákàn. Jẹ́ ká bẹ̀rẹ̀ sí ń tẹpá mọ́ ká má padà, a máa débẹ̀. Àsìkò ni. Sisi Èkó ló ń bọ̀ lọ́nà o. Sisi Èkó, sisi owó, ìbàdí láyé wá. Ó wá ká mi mọ́lé, ó yá náà kí ló dé? I'm a loyal booty fan, baby, come get my goodie bag o. Ìbàdí láyé wá o, ìbàdí láyé wá o, ó ń bọ̀. In tó bá orin náà wà, ẹ fẹ́ mọ̀. In tó bá ń lọ náà la máa fi kọrin. In tó bá lè tí ó bá wà invoke táyé ń sọ lọ́wọ́. Ẹ̀rí láyòdì òní sìn, gbogbo àwọn omidan wa ń sìn lọ́tún ń ṣe díò tó yàtọ̀ sí ti ó jẹ́ original. Àmọ́ ẹ rí pé ìbàdí ló jáwó báyìí. Àwọn èèyàn fi 20 million, 10 million ṣe díò. So ṣìbẹ́ yìí náà mọ̀ pé nǹkan tẹ́ ń kówó sí ni ẹ̀yin dádì, ẹ̀yin náà mọ̀. Gbogbo wa tá ń sáré kiri náà nísìn tá ń kówó lé náà kọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ìbàdí láyé wá o, ìbàdí láyé wá o. Tí ẹ bá lè kó 20 million kó lọ ṣe ìdí, ẹ wá nídìí ò ṣe pàtàkì, ìdí ṣe kókó o. Ẹ má mind language mi. Ṣìbẹ́ yìí náà mọ̀ náà. Ẹ ṣáà mọ̀ ẹ mọ̀ náà àbí. Sisi Èkó máa jáde láìpẹ́ any moment from now. Àti ṣetán àti ìyàwòrán ẹ̀ o. Àmọ́ audio ẹ̀ máa jáde lórí Apple Music, lórí Spotify, lórí Boomplay. So tẹ́ bá ti rí kẹ́ download ẹ̀ kẹ́ gbọ́. Yàtọ̀ sí pé ó ń sọ̀rọ̀ nípa ìdí, ó tún jẹ́ orin tó mọ́gbọ́n dání o. Ẹ máa rí kankan bẹ̀. Ẹ̀yin náà ẹ rí pé máa rí kankan bẹ̀. Ọgbọ́n là ń dá sí tí ó fi pàkan lára. Nítorí pé mo tún ń ṣe business ibi ká kó aṣọ tó jẹ́ aṣọ Yorùbá, ìlẹ̀kẹ̀, obì àtorógbó, igbá ká kó lọ sí Brazil. Torí pé ọ̀nà fún ọ̀nà ọ̀run. Ọ̀nà fún ọ̀nà ọ̀run. So business yẹn náà là ń fi owó ẹ̀ la fi ń ṣe nǹkan tá a fẹ́ràn jù. Torí èmi máa ń sọ ọ́ kí ní gbogbo wọlé ayé yìí mo lè má ní ayọ̀ ọkàn tó pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n ó wù mí láti rí owó tó pọ̀ jaburata nídìí látara nǹkan tí mo mọ̀ ọ́ ṣe, látara nǹkan tó máa ń dùn mọ́ mi nínú. Torí tí máa ń kọrin gbogbo ìṣòro mi ni máa ń gbàgbé ẹ̀ o. Torí kò sí ẹni tí ò ní nǹkan tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún. Tí mo wà lórí movie set náà ya fíìmù àti ẹ̀ ti gbàgbé gbogbo nǹkan tó ṣe wá. Tàbá wá kó mi àṣà rántí pé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wàhálà no dey finish. So orin yẹn jẹ́ nǹkan tó yẹ pé nǹkan tí mo mọ̀ ṣe tó dẹ̀ dùn mọ́ mi nínú. Tó yẹ pé gbogbo àti tí máa ń write orin báyìí, mo máa ń kọ orin tí máa write tí máa fún àwọn ẹlẹgbẹ́ mi náà tí wọ́n á kọ. Èmi á fún wa credit, èmi ò ní fún wa credit. So bó ṣe jẹ́ nìyẹn. Àwọn tó wù mí pọ̀ rẹpẹtẹ o. Torí pé tẹ́ bá wò dáadáa
music industry wa, movie industry wa ó ti grow gan, ó ti dàgbà débi pé ẹ rí pé iṣẹ́ takuntakun táwọn tó ṣíwájú wa ti ṣe òun làwa fẹ́ lè máa jèrè ẹ̀ nísìn. Ó ti grow gan. Ẹ wo bí Two-Face, Wizkid, Davido, Oxlade, Àṣà, Nice, àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi. Tẹ́ bá tún yà wọnú jùjú, ẹ rí Shina Peter, ẹ rí dádì wa KSA, Sunny Adé, ẹ rí Kwame, ẹ rí dádì wa Obey. Àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi, ẹ rí Mega 99. Torí kí ẹ má lọ fọ́ o, ẹ lè pàdé mi kí n máa kọ jùjú o, ẹ tún lè pàdé mi kí n máa kọ fújì o, mo dẹ̀ tún kọ R&B, mo ń kọ hip hop. Kò sí nǹkan tí ó bọ́ síwájú mi tí mi ò bó bá ṣe rìn sí mi lára sí ni. Tí bá kọ̀ bóyá mo gbé kẹ̀kẹ́ mi nísìn mo kàn ń lọ, mo ń gbé kẹ̀kẹ́ láti exercise, mo lọ ní gym, a kò máa wá sí mi létí. Ìgbà míì wọ́n á jí mi lójú oorun báyìí, wọ́n á dẹ̀ kọrin sí mi létí. Màá tún rò pé mo ti tají sáyé, mi ti tají sáyé o, wọ́n á sọ sí wa létí, a dẹ̀ tún jíde akọ. So àwọn kíní fi hàn dájú pé ẹ̀bùn ni Ọlọ́run dẹ̀ lọ́wọ́ sí, Ọlọ́run dẹ̀ bá wa dá sí. Olófin di pé à ń ṣe náà, bó tilẹ̀ pé orúkọ wa ò tí ì gòkè tó bí a ṣe ń fẹ́, a mọ̀ pé à ń gòkè lọ́bọ̀ díẹ̀díẹ̀ ni, a dẹ̀ débẹ̀ lágbára Ọlọ́run. Lákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ lọ mọ̀ pé gbogbo nǹkan lásìkò wà fún. Ẹni tó bá ti wá ń ṣe iṣẹ́ tíátà àbí tó ń kọrin, àwa ló yẹ ká gbarú ọ̀rọ̀ yẹn gbọ́ jù. Torí ẹ̀rí àwọn míì within 6 months tán bẹ̀rẹ̀ sí ń ṣe, wọ́n ti blow. Ẹlòmíì dẹ̀ ti máa ṣe lọ́dún 5 kò ti blow, àsìkò ni ò tí ì tó. So ẹ lọ ní sùúrù, kẹ má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ o. Sinimá tá fẹ́ ṣe nísìn òun ni ọmọ Pandoro, torí pé ìtàn tó lágbára ni. Ó dẹ̀ personal sí mi náà, torí mo gbàgbọ́ pé gbogbo wa yálà ẹni tó ń bọ̀ láti ilẹ̀ ni àbẹ́ni tó wà lókè, oníkálukú ló ní ìdojúkọ. So ọmọ Pandoro jẹ́ ìtàn tó deep gan, tó dẹ̀ ó ṣe pàtàkì sí mi. A ti kọ script ẹ̀ ṣùgbọ́n àti ìyá láìpẹ́ a máa wọ location, a dẹ̀ máa shoot ẹ̀. Then a fẹ́ yẹ kó jẹ́ small project tó yẹ kó tóbi ni, tá fẹ́ kẹ́ nítorí ìgbádùn yìí a ṣe ń take time yẹn. A fẹ́ kó jẹ́ nǹkan tẹ́ máa wò tẹ́ máa pòṣe, a fẹ́ kó jẹ́ nǹkan tẹ́ máa wò tẹ́ máa wò lọ. Bí irú àwọn fíìmù tó ti dá tẹ́ máa tọ́jú, ẹlòmíì á tọ́jú ẹ̀ fọmọ láti wò, láti fi encourage wọn, because ṣe mọ̀ àwọn ọmọ sìn kọ̀ọ̀kanjú ni. Ṣùgbọ́n kí la fẹ́ fi bá wọn sọ̀rọ̀ látara orin àti látara fíìmù, a lè bá wọn sọ̀rọ̀ láti ibẹ̀ náà. Ìránṣẹ́ làwa náà, àwa tá à ń kọ ìtàn yìí, tá dẹ̀ ń kọrin. So a fẹ́ kó jẹ́ ìtàn tá máa yà dáadáa, torí ìgbádùn yìí la ṣe ń take time wa. So ẹ má worry, àsìkò ẹ bá ti tó a jẹ́ kẹ́ mọ̀. Yorùbá jẹ́ èdè tí mo fẹ́ràn gan. Mo dẹ̀ tún fẹ́ràn àṣà wa, bá ṣe ń kíyàn, bá ṣe ń ṣàpọ́nlé àgbàlagbà, bá ṣe ń ṣe ìyàwó, bá ṣe ń kómọ. Gbogbo àwọn nǹkan yìí jẹ́ nǹkan ìwúrí fún mi, pàápàá jùlọ èdè wa. Báwo la ṣe máa lọ sílùú òyìnbó tá máa sọ pé a lè dòyìnbó? Ó di dandan ká gbé àṣà àti ìṣe wa lárugẹ àti èdè ẹnu wa. Ìgbà míì ẹ pàdé ọ̀kọlà tó jẹ́ ọ̀kọlà labroad, tẹ́ bá fi Yorùbá kí wọn, wọ́n máa fi English dá yín lóhùn. Ẹlòmíì lè fẹ́ parọ́ pé òun kì í ṣe Yorùbá gan. So eléyìí ò dáa. Ẹ jẹ́ ká gbé àṣà àti ìṣe wa lárugẹ, ká dẹ̀ má jẹ́ kí Yorùbá èdè tá à ń sọ kó parun. China tẹ́ ń wò yẹn kò ní kọ́ èdè tiyín. A ní kẹ́ bá fẹ́ bóun sọ̀rọ̀ kẹ́ lọ kọ́ èdè tòun. Kí ló dé táwọn náà ò kọ́ èdè tiwa? So ẹ má jẹ́ kí àṣà àti ìṣe wa kó parun, ẹ má jẹ́ kí èdè wa Yorùbá kó parun. Ẹ wo bí àwọn ọmọ wa bí ṣe wà, wọ́n á máa jẹ́ Àjọkẹ́, Títílayọ̀, wọn ò gbọ́ Yorùbá. Eléyìí ò ń ṣe nǹkan ìwúrí o. So ẹ jẹ́ ká yíwà padà,
ẹni tó bá gbàgbé lé ó sọ àpò ìyàkọ́ ni o. So ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́, a mọ̀ pé kò easy ṣùgbọ́n ó tún easy náà. Èdè wa, àṣà wa, òun ni identity wa, òun ni wọ́n fi lè ṣàpèjúwe wa. Tí gbogbo ẹ̀ bá ti ẹ̀ dàrú sí i, bọ́ọ̀ lọ́yìn fẹ́ ṣàyìn sọ́tọ̀ níbo lẹ ti wá, torí pé ẹ̀ kì í ṣe òyìnbó, Yorùbá ni wá. So ìmọ̀ràn mi fún wọn nìyẹn. Yorùbá sọ gẹ́gẹ́ bí òwe ní pé ọ̀rọ̀ òkèèrè bí ò bá lé kan á dín kan. Wọ́n ń pààyàn nílé, wọ́n ń jí ni gbé. Ó ń ṣẹlẹ̀ láwọn ibì kan lóòótọ́ o, àmọ́ kò pọ̀. Ìjọba ti kájú ẹ̀. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀, kò tí ì tó ni àmọ́ wọ́n ń ṣe. Àmọ́ tẹ́ bá wálé ẹ mọ ibi tẹ́ máa rìn sí, ẹ mọ ẹni tẹ́ máa gbọ́kànlé. Àmọ́ kò túmọ̀ sí gbogbo èèyàn náà ní ìkà. Ẹ wálé bí ìyá ìlànà bí kúkú bí gbogbo wa sí. Ẹni tó ń bí sílé gan ṣáà ń wálé, wọ́n dẹ̀ ń padà. So ẹ má torí ọ̀rọ̀ òkèèrè sọ pé ẹ̀ ní wálé. Kò síbi tẹ́ lè wà tó lè dùn mọ́ yín bí ilé. Ilé lẹ máa sùn tẹ́ máa fọwọ́ rọrí, tẹ́ ẹ̀ ní máa sáré immigration, tẹ́ ẹ̀ ní máa sáré pé wọ́n fẹ́ racist yín. Torí àwọn ibì kan wà tí wọ́n kórìíra wa dúdú. Àwọn ibì kan wà tán dẹ̀ gbà wá tọwọ́ tẹsẹ̀ bíi Brazil. Brazil tẹ́wọ́ gbà wá ni o. Èmi fẹ́ rí Brazil gẹ́gẹ́ bí ilé kejì fún ọmọ Yorùbá torí wọn ò gba Nàìjíríà ṣe hó, wọ́n gba Yorùbá ni. Òyìnbó tó ń dífá wà, òyìnbó tó ń wọṣọ tó ń fẹ́ kọlà wọ́n wá sí Ilé Ifẹ̀ ń bí, wọ́n wá ń kọ́ Ifá, wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan. Àwọn nǹkan yìí jẹ́ nǹkan ìwúrí. Àwa tá a ní gan àti ẹ̀ ránṣẹ́. Àwa náà jẹ́ ẹni tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́, tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tó fẹ́ kọ́ Yorùbá. Èdè tí mò ń sọ freely báyìí wọ́n ní kí n wá kọ́ kí n dẹ̀ máa gbowó. Àtúnfì yẹn ṣe lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náà. Ó jẹ́ nǹkan ìwúrí fún mi. Kí tí ẹ ṣe ọ̀rọ̀ owó fún èmi, àmọ́ nǹkan ìwúrí fún nǹkan ìdùnnú ni fún mi pé èdè tèmi wọ́n fẹ́ kọ́, wọ́n tún fẹ́ fún mi lówó fún. Ó túmọ̀ sí pé wọ́n fẹ́ràn ẹ̀ ni. So gbogbo nǹkan kan lówó náà. Ẹ ká gbé àṣà wa ti ṣe wa lárugẹ. Ẹni tó bá gbàgbé lé ó sọ àpò ìyàkọ́ ni o. Mo tuntun sọ lẹ́lẹ̀kejì. Gbogbo ìgbà wọ́n máa ń pè wá fún summit. Ààrẹ Ìbà Gani iṣẹ́ kó lọ́dọ̀ wa náà láìpẹ́ ni. Tó jẹ́ kémi ni mo sọ̀rọ̀ ńbẹ̀. Wọ́n fún mi lówó, wọ́n fún mi lówó, màá lọ ṣe. Nítorí pé ó máa ń wù mí ká represent ara wa, ká ríra wa, ká wáṣọ Yorùbá, ká dagbádá bolẹ̀, ká múra bí ọmọ Yorùbá, ọmọlúwàbí. So kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ náà wọ́n wà ní Brazil bá ṣe ń sọ lọ́wọ́ ẹ̀ nígbà tá a yà kíní ilé nìyí o. Wọ́n lè kó bẹ́ẹ̀ lọ́la o. So wọ́n máa ń lọ ní bàbá wa àràbà oríṣiríṣi wọ́n pọ̀ tó máa ń wá. Àwọn program pọ̀ tá a máa ń ṣe lọ́hùn. A máa ń ṣe African Cultural Day. Àwọn òyìnbó wọ́n máa ń gbà wá lálejò láti wá showcase, láti wá ṣe àwọn nǹkan tá a fẹ́ràn, láti gbé àṣà wa lárugẹ. Wọ́n máa ń gbé àwọn eléré wa wọlé. Òṣùpá Saheed wọ́n ti wá sí Brazil. Túndé Àtàndá Chicago tó ń kọ Fuji ó wà Brazil. Valentine àbúrò Bẹ́sẹ̀rẹ̀ ó wà Brazil. Àjọ ń kọrin ni. Àpàdé lágbo àjọ ń ṣe. Gbogbo ilé kì í ṣe owó ní gbogbo nǹkan. Àmọ́ orí tá à ń kọ tó yìnbó gan fẹ́ jó sí, tó ń gbọ́, tó fi ń kọ́ Yorùbá. Ó jẹ́ nǹkan ìwúrí fún wa. So gbogbo àwọn nǹkan dẹ̀ pọ̀ tá à ń ṣe náà tá a sì máa sọ fún yín tẹ́ máa gbọ́. Tó jẹ́ nǹkan bòlóńkẹ́lẹ́, ọní dáwọ́ bò, òun ló níyì. Ohun tá a bá fi pamọ́, òun ló ń jọjú. Ẹ má wọrí, àní pẹ́ já yín sí. Tí ì bá ṣe tíátà tí ì dẹ̀ kọrin, iṣẹ́ wo ni bá ṣe? Ok, mo rántí. Màá máa ṣètọ́jú àwọn àgbàlagbà, àwọn arúgbó wa. Mo nífẹ̀ẹ́ àwọn àgbàlagbà wa púpọ̀ gan. Ó dẹ̀ máa ń jẹ́ nǹkan tó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi pé wọ́n ń jẹ ìyà, pàápàá jùlọ lórílẹ̀-èdè yìí.
àti rí àgbàlagbà tó yẹ pé ibi tó fẹ́ lọ gba pension ẹ̀ ló kú sí, àti rí àgbàlagbà tó yẹ pé àìsàn tó ṣe tó pa kò ju 50,000 naira lọ. Oríṣiríṣi àìsàn àgbàlagbà ló wà tó jẹ́ wípé ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi pé ìjọba àpapọ̀ wọn ò really gbé bó ṣe yẹ kán gbé. Ìjọba Èkó ń gbìyànjú àmọ́ kò tó. Mi ì bá máa tọ́jú àwọn àgbàlagbà torí mo fẹ́ràn wọn gan. Nígbà tí mò ń ṣiṣẹ́ ní Lagos State Signage Advertisement Agency, wọ́n máa ń pè mí lọ́mọ arúgbó. Mi ì mọ reason fún máa ń pè mí lọ́mọ arúgbó torí gbogbo ìgbà tí bá ti rí àwọn àgbàlagbà ni máa ń ṣàpọ́nlé wọn. Ní tí n bá ní màá fún wọn, àmọ́ agbára mélòó lèmi ní. A bẹ̀ ẹ̀yin ìjọba, ẹ jọ̀ọ́ ẹ bá wa tọ́jú àwọn àgbàlagbà wa. Gbogbo wa náà lálágbà ńlé. Ẹ wo wàhálà tí wọ́n ṣe kí wọ́n tó di pé wọ́n tọ́ wa tá a fi dùn wò báyìí. Àsìkò tó yẹ káwa náà tọ́jú wọn rèé. Ó kọjá ní tèmi nìkan lè ṣe. Tí ìjọba bá dá sí, ìjọba àpapọ̀ àti ìjọba Èkó tó bá mú lókùn dúndùn, tó mú lókùn kúndùn, á jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìwúrí, á dùn mọ́ mi nínú. So bí mo ṣe ń ṣe orin yìí náà tí mo dẹ̀ ń ṣe fíìmù yìí náà, tí bá rí àwọn àgbàlagbà, máa ṣe ìtọrẹ àánú níwọ̀nba agbára mi. So ìwòsàn wọn ló ṣe pàtàkì sí mi. Mo rí pé kò sáàjọ tó ń gbọ́ tarúgbó nìkan, kò sáàjọ tó ń kétà fún wọn. Ó jẹ́ nǹkan gbé ọkàn fún mi. Lórí Twitter, lórí Instagram àti lórí Facebook, breezy boss náà ni handle mi. Ẹ jẹ́ kí n spell ẹ̀ fún yín. BREEZY breezy boss lórí Twitter, lórí Instagram, lórí Facebook. Kò wá síbi tí mo wà tí mi ò ti lè ṣiṣẹ́ pẹ̀lú yín o. Ẹ ṣáà DM mi ni, màá ti ju àkáǹtì nọ́mbà sí yín bí a ṣe máa sọ ọ̀rọ̀ owó torí ọ̀rọ̀ owó kan pa. Ṣó ti yé yín bẹ́ẹ̀ sọjú gbogbo ẹ lọ kò sí, ẹ ṣáà DM mi. So àyè gbà mí láti ṣiṣẹ́ pẹ̀lú anybody. Kó bá jẹ́ tíátà ni, fíìmù ni, kó bá jẹ́ music ni, àyè gbà mí láti ṣe. Ẹsẹ̀ mi yá sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló tún yá sí Brazil. Tó de ibi aláríyá táwọn kì í bá wọn lọ. Gbogbo ibi táláyọ̀ bá ti ń yọ̀ làwa ń bá wọn yọ̀. Ibi ayọ̀ nìkan là ń lọ. Àdẹ̀ ń bá wọn, ibi tó bá ti nídìí ìdùnnú, tó nídìí orin láti ṣí wọn létí, láti mú ayọ̀ sọ́kàn wọn, gbogbo ẹ̀ là ń bá wọn ṣe. Kò sí tẹ́ pé wá sí tà ṣe. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Tẹ́ bá rí tí mò ń kọ jùjú, tẹ́ bá tó rí pé mò ń kọ fújì, tẹ́ bá tó rí pé mò ń kọ hip hop àti R&B, ọ̀nà kan wọjà. Ẹnì kí n fi ṣe orílẹ̀, á da gbogbo ẹ̀rù lórí ẹ̀ máa ní kí n fi ṣe orílẹ̀, ṣe orílẹ̀ báwo. Kò sí tí mi lè filẹ̀ méjèèjì, kò sí tí mo lè filẹ̀ ju gbogbo ẹ̀ lọ. Nǹkan tó múnú wa dùn nìyẹn. A lè ṣe nǹkan tó wù wá, nǹkan tó dùn mọ́ wa nínú. Kéèyàn máa ṣe nǹkan tó dùn mọ́ nínú, tó fẹ́ràn, tó dẹ̀ tún rówó ń bẹ̀. Ẹ wá lẹ fẹ́ cancel ẹ̀, ẹ má cancel ẹ̀ o. Ẹ fẹ́ já ọkọ̀ ẹ̀mí wa nìyẹn o. Ẹ stop ẹ̀. Lórí ìjọba, a fẹ́ sọ fún àwọn ìjọba àpapọ̀ wa kí káwọn náà kan mórí wa wú, kan fún wa ní ìrànlọ́wọ́ tó péye nítorí pé àwọn tó ń ra piracy àwọn ló ń fi bí pa wá. 5-in-1 ẹ̀yin tẹ́ ẹ rà, ẹ̀yin gangan lẹ́yìn fi bí pa wá. Pàtàkì bá kó millions tá a bá ṣiṣẹ́, tẹ́yìn lọ ra 5-in-1 tẹ́ ẹ rà ní 200 naira. Ó burú jáì. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí àwọn iṣẹ́ wa, yálà fíìmù ni ààbò orin ni o, original copy ni kẹ́ ẹ rà, kẹ́ ẹ download ẹ̀ níbi tó yẹ kẹ́ ti download ẹ̀. Ṣọ̀rọ̀ mi yé, kí ìjọba kan fún wa ní loan láti máa ṣiṣẹ́ because capital ló ń pa ọ̀pọ̀lọpọ̀ tó ní ẹ̀bùn pọ̀ nílùú yìí, àmọ́ capital tó jẹ́ owó láti gbé lárugẹ òun ni ò sí. Èkó ń gbìyànjú àmọ́ afẹ́kọ́ tó gbọ́nwọ́ sí.
Èkó gbìyànjú torí mo gbọ́ pa àwọn fund tí wọ́n ti ní wọ́n máa ṣe fún àwa òṣèré tá àwa ò tí ì rí gbà o. Àmọ́ a lérò a gbàgbọ́ pé kì í ṣe irọ́ torí Èkó kì í parọ́. Èkó ń ṣiṣẹ́ lọ ni a dẹ̀ rí wọn bí onírọ́. So ẹ bá wa jára mọ́ kó tètè ṣe é ṣe. Yéè, ìbéèrè ńlá ni o. Ẹ rí i pé níbi ká ṣe fíìmù, àwọn obìnrin lórílẹ̀ ní time àti wo fíìmù jù. Obìnrin náà ló dé máa kọ́kọ́ gbọ́ orin. Orin tóbìnrin ò bá ti gbọ́ kò blow nìyẹn. Fíìmù tóbìnrin ò bá dẹ̀ ti wò kò tà nìyẹn. Àwọn obìnrin àwọn ló máa appreciate iṣẹ́ wa. Ẹlòmíì lè rí wá sí ẹjọ́ ìjà lè bá ń ya fọ́tò. Láti bí fẹ́ bá ya fọ́tò gbogbo tàyà ó lè kó sí wa lára. Àní ti dànù. Kọ́ máa ní pé aburú àkóyàn mọ́ra. Obìnrin náà ló ń pọ́nṣẹ́ òṣèré lé. A lè fi ra wá lẹ̀. Tá bá sọ pé obìnrin ló ń lé wa àsọjù ni. Tá bá sọ pé ọkùnrin ló ń lé wọn àsọjù tún ni. Gbogbo wa la gbádùn ara wa. Aláìkara wa bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn wa, inú mi dùn láti bá yín lo ìwọ̀nba àsìkò yìí pẹ̀lú yín. Tẹ́ bá ti rí fíìmù wa tàbí tẹ́ rí orin wa, ẹ download ẹ̀. Kẹ́ ra fíìmù original CD copy. Òun lè fi ràn wá lọ́wọ́ o. Tẹ́ ẹ bá ti ra ẹ̀yin kankan lè fi bí pa wá o. Inú mi dùn láti wà bí pẹ̀lú yín lẹ́ẹ̀kan sí Ọdúnlá Thompson lórúkọ mi tí gbogbo èèyàn pè ní Breezy Boss. Ó dìgbà kan náà.